kò ń ṣèpè, kò lè dáa fún yín, kò lè dáa fáwọn ọmọ yín. Ṣó ti yé? Má torí pé o jẹ́ single mother, má fi tiẹ̀ ní tẹlòmíì lára tí ò ṣe pé òun ló bímọ fún. Òun kọ́ ló bímọ fún, nǹkan tó bá ṣe fún ẹ kó gbà á. Wọ́n fọ́ọ̀sì irú ọkùnrin bẹ́ẹ̀ láti bí ẹ tọ́jú ọmọ. Ìwọ ọkùnrin tó bá wá wùn ẹ́ láti fẹ́ single mother tó o dẹ̀ rí pé ó ti bímọ, tó o dẹ̀ fẹ́ fẹ́, má fìyà jẹ. Tó o bá lágbára ẹ̀ ni o. Kì í ṣe kó wá fẹ́ single mother, kó wá níyàwó kan síbi kan, kó wá rí single mother ibi extra tire, kó kàn máa jídó. A mọ̀ pé orírìn àbẹ̀ṣẹ̀ ló jẹ́ kó fẹ́ fiṣẹ́ kíṣẹ́ lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń ṣe àwọn mistake kan. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà dẹ̀ máa ń ṣe àwọn mistake kan. Bó bá pàdé obìnrin tó ti ní ọmọ rí, kò sí nǹkan tó le nínú kó o fẹ́. Baby mama, single mother, kò ń ṣe àrùn. Tí agbára ẹ ò bá ti gbé, má wulẹ̀ fẹ́. Ìwọ tó bá fẹ́ fẹ́ single mother, number one, ìwọ fúnra ẹ máa níṣẹ́ gidi lọ́wọ́. Dẹ̀wọ́ tó dẹ̀ jẹ́ single mother náà má jẹ́jọ́ kọbọ̀. Ẹlòmíì jẹ́ single mother, torí pé jẹ́ single mother yẹn, single mother ni mí, kò sẹ́nìkan àfọlọ́hun. Kí ló làbó lẹ̀ fún tó níṣẹ́ lọ́wọ́? Láti máa sọ pé kóbìnrin yín níṣẹ́ lọ́wọ́ before kẹ́ tó máa bímọ. Kò sí ní tí ò lè ṣẹlẹ̀. Kọ́lọ́ máa yẹ kí nǹkan tí ò dá ṣẹlẹ̀ sí gbogbo wa. Àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí àfihàn wọn. Níṣẹ́ ẹ lọ́wọ́, in case tó bá kù wọnù kan, wàá lè tẹ́rù ara ẹ pa, á lè rọ̀ ẹ́ lọ́rùn. Kò ní lè ní ẹ lára jùjùjù. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n jẹ́ single mother tó máa fi lè rí ọkùnrin kan hán mú báyìí. Bóyá ọkùnrin yẹn ti níyàwó ńlé o, àbí jẹ́ single guy o, bóyá ọkàn fẹ́ máa jíra wọn dóni o, àbí ọkàn àbọ̀n fẹ́ fẹ́ra wọn. Gbogbo bùkátà ayé wọn àti tọmọ yẹn náà máa gbélé lórí. Débi pé tí ọkùnrin ẹ̀gbọ́n bá ti ní ìyàwó yẹn gan ò ní fọkànbalẹ̀ inú ilé mọ́. Wọ́n fẹ́ lè máa fi tí wọ́n ní ìyàwó tó wà nílé yẹn lára. Ṣẹ́rú ẹ̀yin single mother bẹ́ẹ̀ ẹ lè jèrè o. Ìyẹn àkọ́kọ́, ẹ lè jèrè. Kò ń ṣèpè, kò lè dáa fún yín, kò lè dáa fáwọn ọmọ yín. Ṣó ti yé? Má torí pé o jẹ́ single mother, má fi tiẹ̀ ní tẹlòmíì lára tí ò ṣe pé òun ló bímọ fún. Òun kọ́ ló bímọ fún, nǹkan tó bá ṣe fún ẹ kó gbà á. Wọ́n fọ́ọ̀sì irú ọkùnrin bẹ́ẹ̀ láti bí ẹ tọ́jú ọmọ. Ìwọ ọkùnrin tó bá wá wùn ẹ́ láti fẹ́ single mother tó o dẹ̀ rí pé ó ti bímọ, tó o dẹ̀ fẹ́ fẹ́, má fìyà jẹ. Tó o bá lágbára ẹ̀ ni o. Kì í ṣe kó wá fẹ́ single mother, kó wá níyàwó kan síbi kan, kó wá rí single mother ibi extra tire, kó kàn máa jídó. A mọ̀ pé orírìn àbẹ̀ṣẹ̀ ló jẹ́ kó fẹ́ fiṣẹ́ kíṣẹ́ lọ́wọ́. Ṣó ti yé? Ṣùgbọ́n wọn náà ronú pé wọn náà bímọ. O ò ní gbàdúrà kan ṣerú ẹ̀ fáwọn ọmọ tiẹ̀. O ò lè níyàwó tiẹ̀ ńlé kó wá fi dígẹrẹ wu lé, kó máa yọjẹ díẹ̀díẹ̀ torí pé ò fẹ́ kó tètè gbó. Kó wá rí single mother torí pé ó wà available. Kó wá máa sọ de extra tire, kó máa gùn bó ṣe wùn ẹ́. Torí pé kì í ṣe wọ̀ ló fẹ́, kì í ṣe ìyàwó ilé ẹ̀. Tẹ́ńbà jẹ́ òkun ẹ̀. Torí pé ò dẹ̀ ní fẹ́ ni, because tó bá ní fẹ́ wà ṣe dáadáa. Ìyẹn lọ bẹ́ẹ̀. Tó bá ní single mother fẹ́, tó dẹ̀ lágbára ẹ̀ fẹ́, tọ́jú àwọn ọmọ yẹn bí ọmọ tìyẹ, wàá padà jèrè ẹ. Ṣùgbọ́n tí ò bá ságbára láti tọ́jú àwọn ọmọ yẹn bí ọmọ tìyẹ, má wulẹ̀ dára ẹ láàmú. Ẹjọ́ sọ kẹjọ lágrímẹ̀ntì. Ẹ wo ọkọ Tọ́pẹ́ Àlàbí, ẹ wo ọmọ tán ṣe wedding fún recently. Àwọn ẹlòmíì yàtọ̀ sáwọn tán súnmọ́ wọn, tán jẹ́ bí wọn, tán jálábàgbé wọn, tán mọ̀ pé kì í ṣe máa yẹn ló bí ọmọ yẹn. Àwọn ẹlòmíì, èmi particularly mo ẹ̀ṣẹ̀ mọ̀ pé kì í ṣe máa yẹn ló bí ọmọ yẹn ni o. Ẹ wò bí ọmọ yẹn fún ara ẹ̀ gan ṣe ń gbé máa yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ bí ipò òun ni bàbá ẹ̀. Tọ́pẹ́ Àlàbí fún ara ẹ̀ gan òtún wá fàyè lẹ̀ débi pé kò sí ìyàtọ̀ nínú orúkọ gba àwọn ọmọ Tọ́pẹ́ Àlàbí torí ọjọ́ iwájú ni ó ti fún ara ẹ̀ build nǹkan ẹ̀. Torí pé Tọ́pẹ́ gan dúró re ni, tí Tọ́pẹ́ Àlàbí ò bá dúró re, tó ń gapa gan òníṣẹ́ lọ́wọ́, tí ò dúró re, tí ò stand wẹ́wẹ́, ó lè má rí nǹkan yẹn build. Ọkọ Tọ́pẹ́ Àlàbí náà àwọn náà fún ara dẹ̀rẹ̀, wọ́n tọ́jú ọmọ yẹn torí pé wọ́n fẹ́ jèrè, wọ́n ti padà ń jèrè yẹn báyìí sí o. Bàbá yẹn lọmọ yẹn rí gẹ́gẹ́ bí bàbá ẹ wá wo rí yìn. Ọkùnrin míì tí ò bóbìnrin tọ́jú ọmọ, wọ́n á fẹ́ máa ṣèṣe bàbá. Ó tẹ̀ táwọn fámìlì ọkọ òṣì, wọn mọ̀ bọ́lọ́mọ ṣe tọ́mọ ẹ̀ dàgbà, wọ́n á máa fọwọ́ lálẹ̀ fámìlì ọkọ, fámìlì bàbá ọmọ ló gbọ́dọ̀ kọ líìsì ìgbéyàwó. Ṣé ẹ fẹ́ pasán ọmọ tẹ́ ẹ bá tọ́jú? Ṣé ẹ wà ń bẹ̀ ni? Àdèmọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mí náà dẹ̀ ń tọ́jú ọmọ ọ̀nà lókì tí ó hàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì. Ó dijọ́ tí ọ̀rọ̀ bá padà jáde, irú ìyá ọmọ yẹn gan ò lè pariwo torí pé ọmọ pàṣẹ máa padà tù, tí evidence wà pé ó kéré kò kéré ó ń ṣe lórí àwọn ọmọ ẹ̀, ó jẹ́ kó mọ̀ pé òun ní àbó òun ò ní. Ṣó ti yé? But ọ̀pọ̀lọpọ̀ baby mama mú fi lédùmarè bẹ̀yìn, ẹ má máa fi tí máa da ilé rú. Lady kan béèrè question kan lọ́ọ̀ mi last year, ó ní tí baby mama ọkọ òun bá ní marriage òun lára, kí lòun lè ṣe? Mo lọ́kọ ẹ gangan ló máa mú so, ọkọ ẹ ló máa bá, tí ì bá ṣe pọ́n jọ ń dóra wọn. Báwo ló ṣe máa torí pé ó ti bímọ fún ọkùnrin tí wàá máa pèlé mọ́lẹ́mọ́, wàá pè lára, wàá pè lọ́sàn, wàá pè lálẹ́. Ìmí àti ẹ̀ máa parọ́ pé owó school ọmọ ni mo fẹ́ béèrè, ẹ̀ ń ṣe èrè ni ẹ̀yin ò níṣẹ́ lọ́wọ́ ni. Ṣé kò ní kan tó ń ṣe ni kó o tó fòbò ẹ̀ dáràn kó o tó bímọ?
at least kó o tó bí ọmọ yẹn tó dẹ̀ fẹ́ gbé bùkátà yẹn lé máa yẹn lórí ìwọ gan gbúdọ̀ ní nǹkan tó máa ṣe má torí pé o bímọ fún yàn kó wá máa ní lára ẹ̀yin náà wo orú ìyàwó Àṣàkẹ́ wọn ló ń dúró de Àṣàkẹ́ bóyá ó sì máa padà fẹ́ òun bá bàbá Àṣàkẹ́ gbé àwọn kan ní kò bá gbé àwọn kan ní wọ́n ń gbé ní street kan náà àwọn kan ṣó gbúdọ̀ jẹ́ pé Àṣàkẹ́ ò lówó lọ́wọ́ kó wá ran gimú síbẹ̀ ó gbúdọ̀ jẹ́ pé Àṣàkẹ́ kò ní òkìkí ṣó máa ran gimú síbẹ̀ wá ti move on pẹ̀lú láìfẹ́ abẹ́ràn wí má torí pé o bímọ fún ọkùnrin má fi tiẹ̀ ní lára tó bá ti marry ìtagbá rẹ̀ bá gbé kó máa ṣe ìwọ ọkùnrin náà má torí pé wọ́n disturb ẹ kó má ṣe ẹ̀tọ́ ẹ ọjọ́ alẹ́ ẹ ló ń bàjẹ́ òun lọ́pọ̀lọpọ̀ náà máa fi padà tọrọ bára fún yín lórí social media ọjọ́ alẹ́ ẹ ló ń bàjẹ́ tí ò bá sì jẹ́ kóbìnrin yẹn mọ̀ pé kò sí ìwọ̀nba tó bá wà kó máa ṣe lórí àwọn ọmọ yẹn ìwọ ìyàwó náà tán dẹ́ ẹ̀fẹ́ má torí pé ọkùnrin yẹn ti ní baby mama tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó wá filẹ̀ ayé máa ní lára kó máa jẹ́ kó tọ́jú àwọn ọmọ yẹn àlùbáríkà àwọn ọmọ tiẹ̀ ló ń dáná sun bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lóòótọ́ baby mama yẹn ò gbúdọ̀ fi tiẹ̀ nílé ẹ lára bọ̀ ìwọ náà má dúró nídúró pé ọkùnrin yẹn ò ní tọ́jú àwọn ọmọ tó ti bí tẹ́lẹ̀ kó tó di pó fẹ́ ìwọ gan lè tọ́jú àwọn ọmọ yẹn òun ra ọjọ́ ọ̀la fáwọn ọmọ tiẹ̀ ni ìyẹn tí ọkùnrin yẹn ò bá gbé àwọn ọmọ yẹn lé ẹ lórí tó náà àwọn ọkùnrin míì ń ṣe èrè dìwé bó ṣe máa gbé ọmọ tán ti bí fún tẹ́lẹ̀ kódà kó má fẹ́ ya àwọn ọmọ yẹn gan ní ṣùlọ́kà bóyá kàn jíra wọn dólódoyún dìwé bó ṣe máa gbé ìyàwó tó ẹ̀ṣẹ̀ fẹ́ yẹn bí kó fẹ́ sínú ìyá ni kò ní rí mú mínú lé débi pé ọmọ tó ti bí látàyè skul tí òun àtìyá àwọn ọmọ yẹn ò ti ẹjọ́ sunrun ọjọ́ kan nínú ilé tó kàn jọ ṣe mistake ló dẹ̀ doyún ó tán ọmọbìnrin yẹn ò dẹ̀ ní lára láti má tọ́jú ọmọ yẹn ó lè padà gbé ọmọ yẹn lé ìyàwó tó fẹ́ ní ṣùlọ́kà lórí débi irúwọ̀rú ọkùnrin yẹn ó lè padà tọrọ owó fún ẹ lórí social media tó bá ti plan ọ̀la ẹ̀ dáadáa láti sìn ṣó ti yé ìwọ tó bá jẹ́ baby mama tó padà rí ọkùnrin tó fẹ́ fẹ́ má fi tìyẹ má fi ní ilé ẹ̀ lára àbí ìwọ tó jẹ́ baby mama tó ti bímọ fún yàn tẹ́lẹ̀ má torí pé ó ti marry torí pé ó bímọ fún má fi tìyẹ ní lára o èèyàn kan lórí ẹ nídìí ẹrù ẹ o bóyá kádàrá ló fàbùkù kẹ́yìn méjèèjì àbọ́kùnrin yẹn ló ṣi èrè tó lọ fẹ́ ẹlòmíì tá rẹ̀ ò dẹ̀ lè gbà tó o lọ ó ti lọ nìyẹn láṣẹ ní kóbìnrin máa níṣẹ́ lọ́wọ́ ẹ má fi tiyín ní obìnrin míì lára ìwọ ọkùnrin náà dẹ̀ lélẹ́sìn ọmọ tó o ti bí tẹ́lẹ̀ má fi ní ilé ẹ lára má fi ní obìnrin míì tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ má fi ní lára tó ti yé ìwọ ìyàwó náà dẹ̀ tẹ́pọ́n ti fẹ́ tó mọ̀ pọ́kọ ẹ ti bímọ tẹ́lẹ̀ bóyá ọmọ yẹn ń bá ọkọ ẹ gbé before kó tó fẹ́ tó dẹ̀ mọ̀ pé ó ti bímọ má fi ìyà jẹ àwọn ọmọ ẹ o torí nǹkan tó bá ṣe fáwọn ọmọ yẹn àwọn ọmọ tiẹ̀ náà máa jẹ́ o mo mọ sórí ẹnìkan tí mo mọ̀ tí mi gbọ́dọ̀ dárúkọ gbogbo nǹkan tó ṣe fáwọn ọmọ ọkọ ẹ̀ pátá òun fún ara ẹ̀ ń jẹ́ àwọn ọmọ ẹ̀ gan jẹ́ dèní bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ̀ ń jẹ́ dèní àwa dàbí pé bíyà ẹnìkan ló ń sà sáwọn ọmọ tiẹ̀ má ro bí ru ọmọ ọlọ́mọ o mọ̀ pé ó ti bímọ tẹ́lẹ̀ kó o tó fẹ́ o ìyẹn tó bá lè ṣe sáwọn ọmọ tiẹ̀ bóyá ẹjọ́ ń gbé o àbẹ́ ẹjọ́ gbé o nǹkan tó bá lè ṣe sáwọn ọmọ bíbí inú tiẹ̀ òun ni kò ṣe sọ́mọ tí ọkọ ẹ ti bí tẹ́lẹ̀ o easy fún ọkùnrin láti fẹ́ obìnrin tí ò tí ì bímọ tẹ́lẹ̀ tí wọ́n bá dẹ̀ ti bímọ ìwọ fún ìtẹ́lọ́rùn ìwọ ló máa tọ́jú ọmọ tí wọ́n ti bí fún ẹ tẹ́lẹ̀ tó ń bẹ́ ẹ gbé àti obìnrin tí ò tí ì bímọ tó fẹ́ fẹ́ pẹ̀lú ọmọ tó máa bí fún ẹ kò kí easy fún ọkùnrin láti fẹ́ obìnrin tó ti bímọ tẹ́lẹ̀ tí ò kì í ṣèwọ ló bímọ fún but tó máa easy fún ọkùnrin láti fẹ́ ìyàwó mi tó bá ti bímọ tẹ́lẹ̀ tó bá wọ̀ fún obìnrin yẹn kó gbà ìwọ obìnrin tó dẹ̀ wá gbà ó mọ̀ pé ó ti bímọ tẹ́lẹ̀ má ro bí ru àwọn ọmọ yẹn o ìwọ ọkùnrin náà lélẹ̀ kó tó àwọn ọmọ yẹn dáadáa kì í ṣe kó wá gbà àwọn ọmọ yẹn léyàwó tó ẹ̀ṣẹ̀ fẹ́ lórí kó máa fi ní lára tó ti yé àsìkò tó yẹ kó wà pẹ̀lú ìyàwó ẹ kó jẹ́ pé wà táwọn ọmọ yẹn lẹ máa jọ wà àsìkò tó yẹ kó gbéyàwó ẹ jáde tó ti yé o because àwọn nǹkan tó bá ṣe fún àwọn ọmọ yẹn ń gbà míì ni ìyá àwọn ọmọ yẹn máa fi ní chance nínú marriage ẹ tí obìnrin tó fẹ́ gan ní ṣùlọ́kà gan tí ò ní padà lẹ́nu lórí nǹkan tẹ́ ẹ jọ kó jọ ó máa padà jí ẹ o ìyá yín máa padà ju ìyá sún èbèbè lọ o mo fẹ́ lédùmarè bẹ̀ wá obìnrin tó ti bímọ tẹ́lẹ̀ ọkùnrin tó ti bímọ tẹ́lẹ̀ kò sí èèwọ̀ nù pé kẹfẹ́ ra yín ẹ má fi situation yẹn ní ara yín lára torí èní kọ́ nítorí ọ̀la ni ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀dẹ̀ ti bímọ náà tẹ́lẹ̀ ẹ̀yin abímáwò ọjọ́ ń bọ̀ lolúwa wí ìyá yín dọjọ́ alẹ́ àtẹ̀yin obìnrin tẹ́ ẹ ti bímọ náà tẹ́lẹ̀ tẹ́ gbọ́mọlẹ̀ tẹ́ ẹ sá lọ ọjọ́ ń bọ̀ náà lolúwa wí ìyá tí náà dọjọ́ alẹ́ ní tí ẹ̀ bá ṣe lórí ọmọ ló máa padà jẹ bóyá ọmọ tiẹ̀ o àbọ̀ ọmọ ọlọ́mọ wàláhì Ọlọ́run bá ń gbọ́ o ò lè ṣe láṣẹ dànù wọ́n á padà jẹrí ẹ ní tá a bá ṣe é lẹ̀ lénìí àlùbáríkà lórí ọmọ tá a bá bí